kò dájú wípé èròǹgbà olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 tí ó tún ṣẹ̀ṣẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC láti lọ díje du ipò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú NDC. èèyàn Peter Obi kò dájú pé èròǹgbà láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 tó ń bọ̀ àti èròǹgbà láti rí àtìlẹ́yìn lọ́dọ̀ àwọn Hausa àti Fúlàní kò dájú pé èròǹgbà náà yóò rọrùn pẹ̀lú bí ọ̀kan pàtàkì lára àwọn aṣíwájú ilẹ̀ Hausa tó jẹ́ ọmọ Fúlàní ìyẹn ọ̀jọ̀gbọ́n Usman Yusuf pẹ̀lú ọ̀rọ̀ tí ọkùnrin náà sọ tó sì jẹ́ kó di mọ̀ wípé ẹni tó ṣu ló gbàgbé o ṣùgbọ́n ẹni tó kó kì í gbàgbé àti wípé bó bá di ọdún tó ń bọ̀ ó ní àwọn ìbéèrè kan tí àwọn yóò béèrè lọ́wọ́ Peter Obi lórí bó ṣe ṣe ìjọba lásìkò tó wà ní ipò gómìnà ní ìpínlẹ̀ Anambra. ẹ̀yìn àti wípé yàtọ̀ sí pé Peter Obi ó díje du ipò ààrẹ lọ́dún 2023 èyí tó fún un lókìkí káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n síwájú àsìkò náà ó ti kọ́kọ́ ṣe gómìnà ìpínlẹ̀ Anambra tó sì jẹ́ wípé ní ọdún tó ń bọ̀ Peter Obi ó tún fẹ́ dá ààrẹ wò lẹ́ẹ̀kejì láì tó díje du ipò ààrẹ lọ́dún 2027 èyí tó ti sọ pé bó bá fi di ọdún náà kò ṣeé ṣe kóun tún di tóun bá ti di ààrẹ òun ò ní gbégbá ìdìbò ààrẹ mọ́. ṣá o pẹ̀lú bó ṣe jẹ́ pé láti bí ọdún tó kọjá ní Peter Obi ni ó ti ń ṣàbẹ̀wò sí àwọn ìpínlẹ̀ tó wà ní ilẹ̀ Hausa tó jẹ́ pé níṣe ló bẹ̀rẹ̀ sí ni máa gbé owó fún àwọn iléèwé àti àwọn ilé kéwú tó wà ní ilẹ̀ Hausa èyí tí ọ̀pọ̀ àwọn òye òṣèlú rí gẹ́gẹ́ bí ọ̀nà láti wá ojú rere àwọn Hausa àti Fúlàní. ẹ sì rántí pé yàtọ̀ sí pé àwọn Hausa àti Fúlàní ni wọ́n ní ìpínlẹ̀ tó pọ̀ jù ní gbogbo Nàìjíríà èyí ní apá òkè ọya àwọn ní ìbò wọn ló tún máa ń pọ̀ jù eléyìí sì ni ọ̀pọ̀ àwọn tó ń ṣàtìlẹ́yìn fún Peter Obi gbàgbọ́ pé ó gbọ́dọ̀ wá àtìlẹ́yìn wọn nítorí pé bí ó ṣe rí ìbò dáadáa ní ọ̀dọ̀ àwọn Hausa ni kò jẹ́ kó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023. ṣá o pẹ̀lú bí Peter Obi ṣe lọ mú ẹni tó lẹ́nu láàrin àwọn Hausa àti Fúlàní yan sẹ́nitọ̀ Robi Kwankwaso tọ́jọ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC tí ìgbàgbọ́ sí wà kó fẹ́ fi Kwankwaso ṣe igbákejì ẹ̀. ń ṣe ni ọ̀jọ̀gbọ́n Usman Yusuf tó jẹ́ ọ̀kan lára àwọn alẹ́nulọ́rọ̀ nílẹ̀ Hausa jẹ́ kó di mọ̀ pé Kwankwaso ni Peter Obi fẹ́ lò láti fi wá ojú rere àwọn ní ilẹ̀ Hausa ṣùgbọ́n tó ní àwọn Hausa àti Fúlàní tí wọ́n jẹ́ mùsùlùmí ó láwọn ò ní gba eléyìí ó nítorí pé ìṣekúṣe ni Peter Obi ṣe àwọn Hausa nígbà tó wà ní ipò gómìnà ìpínlẹ̀ Anambra kódà ó lọ́pọ̀ wọn ló dá padà wá sílẹ̀ Hausa tó ètò ni wọ́n gbọ́dọ̀ ní káàdì ìdánimọ̀ kan kọrúkọ àti ìpínlẹ̀ tán ti wá ìyẹn àwọn tó bá fẹ́ gbé ní ìpínlẹ̀ Anambra kódà ó ní Kwankwaso yìí iná lọ bá Peter Obi nígbà náà tó lọ ṣèkìlọ̀ fún kí ló dé tó ń ṣe àwọn èèyàn wọn níṣekúṣe tó sì láwọn ò tí ì gbàgbé gbogbo nǹkan náà àti pé àsìkò ọgbọ̀n ọdún tó ń bọ̀ làwọn yóò fi yé Peter Obi táwọn yóò béèrè pé kó wá ṣàlàyé bó ṣe kórìíra àwọn lásìkò tó wà ń pò gómìnà tó wá ń wá ojú rere àwọn lásìkò yìí.